Iléeṣẹ́ NNPCL ti ṣàgbéjáde iye owó bẹntiróòlù jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ó fìdí ẹ̀ múlẹ̀ pé $1,050 ìyẹn $950 ni àwọn ènìyàn yóò máa ra jálá kan ní ìpínlẹ̀ Èkó. Ẹnìkan tó ṣẹnu fóró láti iléeṣẹ́ ìfọpo Dangote fìdí ẹ̀ múlẹ̀ pé iye owó epo bẹntiróòlù tí wọ́n fi léde yìí bẹ̀rẹ̀ láti inú oṣù kẹsàn-án yìí jákèjádò gbogbo iléeṣẹ́ NNPC tí wọ́n ti ń gbé epo lórílẹ̀-èdè Nàìjíríà. NNPC yànnàná ẹ̀ pé lábẹ́ ìlànà àgbékalẹ̀ káràkátà bẹntiróòlù tí wọ́n pè ní Petrol Industry Act (PIA), iye tí owó bẹntiróòlù yóò jẹ́ yẹ kó jẹ́ ìdúnàdúrà láàárín àwọn tọ́rọ̀ kàn, léyìí tó túmọ̀ sí pé ìjọba kọ́ ni yóò sọ iye tí iye owó bẹntiróòlù gbọ́dọ̀ jẹ́. Síwájú sí i, iléeṣẹ́ NNPC fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí dọ́là orílẹ̀-èdè Amẹ́ríkà lòun yóò máa fi san owó fún Dangote fún oṣù kẹsàn-án, ṣùgbọ́n láti ọjọ́ kìíní oṣù kẹwàá lọ náírà ni wọ́n yóò fi máa dúnàdúrà. Láti jẹ̀gbádùn ìròyìn lóníranran síwájú sí i, ẹ tẹ̀lé wa kẹ́ẹ̀sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.